ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà làbújá tẹ́lẹ̀ èyí tí olóyìnbó ń pè ní senate president tó tún ti fi ìgbà kan rí jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ kwara tó tún fi ìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ àti amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà olóyè matthew òkìkíọlá àrẹ̀mú olúṣẹ́gun ọbásanjọ́ èèyàn sẹ́nẹ́tọ̀ bukola saraki ó mà ti tú àṣírí lórí ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Bẹ́ẹ̀ ló ti tú àṣírí ẹni tí ó yẹ kó di ààrẹ àti ibi tó yẹ kí ipò ààrẹ ọdún 2027 kó ti wá, kó sì jẹ́ kó di mímọ̀ wípé kò sóòótọ́ nínú ọ̀rọ̀ wípé òun fẹ́ ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tàbí bóyá òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP kóun lọ sí inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tàbí ẹgbẹ́ òṣèlú míì. Ẹ rántí wípé tẹ́lẹ̀ Sàràkí ni bàbá àṣàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn tó sì ti gbé ìjọba sílẹ̀ ní ọdún 2011 inú ti jẹ́ pé òun ló yan gómìnà ní ìpínlẹ̀ Kwara kó tó di ọdún 2019 tí wọ́n gbá a dànù kúrò ní ìpínlẹ̀ Kwara tí kò sì tí ì lẹ́nu bíi ti tẹ́lẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Kwara. Ṣá o lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà ní èyí ní Sàràkí inú lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí tẹlifíṣàn Channels. Níbẹ̀ náà sì ti bí wípé ìròyìn ń lọ wípé Tinubu ló fẹ́ ṣiṣẹ́ fún ní àsìkò ètò ìdìbò ọdún tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni Sàràkí ní kò sóòótọ́ nínú ẹ̀ o, ó lóun ò ṣiṣẹ́ fún Tinubu, ó lóun gbà pé ẹgbẹ́ òṣèlú PDP àwọn wọ́n sì máa ní olùdíje tí wọ́n yóò lò èyí tó ní òun yóò ṣe àtìlẹ́yìn fún. Nígbà tí wọ́n tún wá gbèrò tó tún bí Sàràkí pé ìròyìn ń lọ wípé nítorí rògbòdìyàn ẹgbẹ́ òṣèlú PDP tó wà yóò kúrò ńbẹ̀ kó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Sàràkí ní kò sí nǹkan tó jọ ó ní bóun yóò bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ó níbi tóun ní ẹnu déńdé òṣèlú tóun tó lórúkọ dé kì í ṣe nǹkan tó máa bò gbogbo ayé ni yóò ti mọ̀, ṣùgbọ́n tó ní òun dúró sínú ẹgbẹ́ òṣèlú PDP òun ò sì lè dalẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP láì àti láíláí. Nígbà tí wọ́n wá jẹ́ kó di mọ̀ pé kí ló dé tí ó fi lọ síbi ìpàgọ́ tó fi rán àwọn aṣojú láti ìpínlẹ̀ Kwara lọ síbi ìpàgọ́ ẹgbẹ́ òṣèlú PDP èyí tó wáyé ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lóṣù kọkànlá ọdún tó kọjá èyí tí ilé ẹjọ́ ti padà fagilé. Sàràkí jẹ́ kó di mọ̀ pé gẹ́gẹ́ bí àgbààná ẹgbẹ́ òṣèlú PDP tí ó tún jẹ́ pé òun pẹ̀tù sáwọ̀ kiri òun ò fẹ́ jẹ́ kí wọ́n rí òun gẹ́gẹ́ bí ẹni tó ń ṣojú ṣáájú. Ó ní bóun bá rán àwọn aṣojú ìpínlẹ̀ Kwara lọ síbi ìpàgọ́ náà yóò dàbí pé òun wà lẹ́yìn igun kan ni. Ó ní ìdí èyí lòun fi rán àwọn aṣojú lọ. Bẹ́ẹ̀ ló lóun ti sọ fún àwọn aṣojú náà wípé ìpàgọ́ ìlú Ìbàdàn náà àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC wọn ò ní wá síbi ìpàgọ́ náà èyí tó ní kò ní jẹ́ kí ìpàgọ́ náà kó fẹsẹ̀ múlẹ̀ lábẹ́ òfin. Ǹjẹ́ ta wá ni yóò di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún tí ó ń bọ̀? Sàràkí jẹ́ kó di mọ̀ pé ọmọ apá gúúsù òun ló sì yẹ kó di ààrẹ o, èèyàn Southern Nigeria. Ó ní lọ́dún 2023 tí Tinubu ọmọ apá gúúsù tó di ààrẹ olóṣèṣẹ̀ fẹ́ parí ọdún 4 ni. Ó ní fún ìdí èyí ó ní àwọn apá gúúsù ló tó kàn ó, ọmọ gúúsù ìní kó sì tó di ààrẹ tó sì jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ ní ìròyìn tó ń lọ pé òun fẹ́ di ipò ààrẹ mú lọ́dún tó ń bọ̀. Ìyẹn pé òun ò díje fún ipò kankan yálà láti di sẹ́nítọ̀ tàbí láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.